الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí a bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tá ń bá lọ ibi fa'ilul mudha'af ibẹ̀ náà la dé àdẹ̀tẹ̀ parí ìpínpín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì ni a fẹ́ dé lónìí inṣáàlá. al-qismu thani min al-fa'il al-mudha'af ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fa'il al-mudha'af báwo la ṣe mọ̀ ọ́n wa ma lam yata'adda fa'iluhu ila al-maf'ul bal yaqa'u ala nafsihi. Ó ní òun làwọn ọ̀rọ̀ ìṣe tó já sí pé kí ni o iṣẹ́ yẹn action kò ní tayọ lọ síbi ọ̀rọ̀ ìṣe ibi tí ọ̀rọ̀ ìṣe dálé lórí kó fi lè yé gẹ́gẹ́ mo ti ṣàlàyé síwájú látàtí ìpín alákọ̀ọ́kọ́ a ní káwọn sọ sí pé madda zaidul haqiba zaidu gbé báàgì náà sókè ẹ bá rí iṣẹ́ gbígbé adẹ̀rí zaidu adẹ̀rí báàgì tó gbé sókè lápéjúwe so àwọn ìpínpín aláwọ̀kọ́ nìyẹn àmọ́ ilé yìí tẹ́ bá ti rí iṣẹ́ àtẹni tó ṣiṣẹ́ ọ̀rọ̀ yóò ti ní ìtumọ̀ ní èdè Lárúbáwá yóò ti kọ́kọ́ ní ìtumọ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá so náà sọ pé bal yaqa'u ala nafsihi ó máa ń ní ìtumọ̀ tẹ́ bá ti rí méjèèjì tí mo sọ yìí fúnra rẹ̀ masalan lápèjúwe fáwọ́ ọkùnrin kẹ́tí ìgbà yóò ti sá lọ náà sọ lápèjúwe pé fáwọ́ Zaidu ti sá lọ so ti ń sìn Zaidu ti sálọ ọ̀yẹ́ ti pé àti rí ẹni tó sálọ àti rí sísálọ àti rí ẹni tó sálọ ọ̀yẹ́ ti pé Jánnà bákan náà ó ti kí ilẹ̀ sígbìn kókó òkun kí ilẹ̀ dúdú so ti ń sìn Allah náà ló nu Qur'an gbàtọ́ sọ̀rọ̀ nípa Nabi Ibrahim so aláàlú Hanna oníkéyàn máa sí kíni o kéyàn máa jìrà oníkéyàn máa jẹ̀rìn èèyàn odiense Hanna kéèyàn máa jẹ̀rán ní pé kéèyàn máa fíìlì ẹ̀dọ̀ ẹni yẹn wọ́n gbà kó máa wà ó sì kí n lọ́dọ̀ lágbájá o so ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn ìtumọ̀ tí à ń tú yìí tí a bá déwájú a fẹ́ ìtumọ̀ yẹn lójú ṣùgbọ́n tó gba ẹsẹ̀ bẹ̀rẹ̀ kéwù asasọ ìwọ̀n àbátarí pé yóò lè rọrùn fún wa láti ha so ti ẹ̀sìn inṣáàlá so wà máa ashbaha dhalik àtà tó bá tó jọ àwọn fíìlù yìí tó jẹ́ pé mudha'af tó á jẹ́ sí pé ìtumọ̀ rẹ̀ yóò pè pẹ̀lú pé kárí iṣẹ́ àti tó ṣiṣẹ́ tí ó lè ní ìdìmọ̀ fẹ́lú bí àwọn ìpín yẹn tó bá ti jọba yìí so ìdájọ́ tẹ́lẹ̀ bá ti mú àwọn èèyàn náà mú inṣáàlá وأن كنا دعجوري وهو مفتوح العين في الماضي عين الفيل يبقى فاتح عن الماضي ما بيجوي يقول لي irú fáwọn ẹ̀ sìn
ẹgbẹ́ tí ìpìlẹ̀ rẹ̀ ní kíni o fárọrọ so ó ní anul fíìlì yóò gba fatiha ní máàdì ẹgbẹ́ gba fatiha báyìí tó bá dé mudari wa huwa maksuruha fil mudari so wọ́n wà lọ fún anul fíìlì yẹn ní kẹsọ́ ní mudari wa huwa min babi fa'ala yaf'ilu ojú pọ́nà fa'ala yaf'ilu ló bá wà ẹ̀tìrí anul fíìlì yẹn lọ gba kẹsọ́ ní ibi báyìí so báàbù tó wọn bá wà ní ìsàpẹ̀tẹ́bà gbàgbé intention last time so anul fíìlì tí ẹgbà dómà eléyìí anul fíìlì tí ẹgbà kẹsọ́ tábà ti mọ̀ bẹ́yẹn a lè máa bá sí máa sọ́nú èdè Lárúbáwá inshallah. Nígbà tó ṣe pé a sì ní àsìkò dáadáa ní òní so ẹ jẹ́ ká lọ sí ojú pátákó ká lọ mọ af'alul madiyah àwọn fi'lu madi rẹ̀ ibi tá a bá rí wọn dé tó tọ́jọ́ fi lọ so tó bá di next class a tó máa bá tó kù lọ. Náà a ní láti pa ojú pátákó rẹ̀ kí a fi lè ráyè kọ ìmí tí a fẹ́ kọ. Abẹ́mú fi'lu so ẹ jẹ́ ká mú wá lápèjúwe gẹ́gẹ́ bí ó sì wà nínú tírà wa ẹ jẹ́ kí nínú fi'lu mẹ́tẹ̀ẹ̀ta tí a fi ṣàpèjúwe yẹn ẹ jẹ́ ká mú ẹyọ kan bẹ̀ tí í ṣe fárọ̀ so ó ti sá lọ káfí wọn alóò náà lónà Qur'an tàbá débẹ̀ àmúwá so abẹ́mú fi'lu madi ọkùnrin kan tí ó sì mí báyìí wà lápèjúwe so lápèjúwe fárọrọ ní ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí aráàfin méjì tó jẹ́ nǹkan kan náà bá ti pàdé nínú gbólóhùn kan náà tí aláwọ̀kọ́ sì gba sunkún tí méjì sì gba ẹ̀wọ̀ tó bá rí bí a fún aláwọ̀kọ́ ní sunkún láti lè ti bọ̀nà ẹlẹ́ẹ̀kejì so tàbá dàpọ̀ yóò wá di fárọ̀ ọkùnrin náà ṣe kíni ó ti sá lọ fárọ̀ rọ́jù ọkùnrin náà ṣe kíni ó ti sá lọ fárọ̀ ọkùnrin kan tí ó sì ń báyìí ó ṣe kíni ó ti sá lọ ó ti họ yàgẹ̀ ẹ̀fẹsẹ̀ fẹ́ so ò nìyẹn afẹ́mú fi'lu máa di àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bíbá ẹwà iṣẹ́ méjì láti ṣe aláwọ̀kọ́ alọ́mú fi'lu máa di ọkùnrin kan tí ó sì ń bá ẹwà ó náà ní fárọ̀ àtìmúdé iṣẹ́ lẹ́ẹ̀kejì alọ́sùn al-adawatu allati tazidu fil af'alil madiyah tó ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif àtìmúdé alif ìyà tó bá ṣe ní fatiha láàfi tó bá dé bá ní òfin fatiha àdúrà tó dé bá abá fatiha àfi ilẹ̀bẹ̀ àbáàdàpọ̀ ìwádìí fárọ̀ so gbogbo ẹ̀dà lọ́wọ́ lónà Qur'an ó sì wà ní hadith so tí ẹ sì ká lọ wò dáadáa. Náà abẹ́mú fi'lu àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì bíbá ẹwà iṣẹ́ méjì láti iṣẹ́ aláwọ̀pá lọ́mú fi'lu máa di ọkùnrin kan tí ó sì ń bá ẹwà ó náà ní fárọ̀ àtìmúdé iṣẹ́ lẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'alil madiyah tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀ ó náà ní waw alif àtìmúdé waw alif yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní dómà
harafi tó bá dé bá ní ó fún dómà náà àdó harafi tó dé bá bá fatiha agbada náà fún dómà tàbá dà pọ̀ yóò wá di fáwù so wá bá sọ fáwù ìdíyèsí àwọn ọmọ ìtàpọ̀ tí wọ́n sì gbà yìí wọ́n ti sá lọ bóyá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sí ayé náà tó láàrú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ dá fáwù wọ́n ti sá lọ so ó lè jẹ́ ìpínlẹ̀ ní ọkùnrin àtobìnrin lówó pọ̀ gẹ́gẹ́ bá ti sáàyè bọ̀ so a bá ogun wọn sọ̀rọ̀ bí ọkùnrin ni so ọmọ akẹ́kọ̀ọ́ dá fáwù wọ́n ti sá lọ afẹ́mọ́ fáìlú máa di obìnrin kan tí ó sì rí báyìí wá iṣẹ́ méjì la ṣe iṣẹ́ aláwọ̀kọ́ àlọ́mọ́ fáìlú máa di ọkùnrin kan tí ó sì rí báyìí wá kò náà ní fáwù àtìmúdé iṣẹ́ lẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiya tó ń tọ́ka sí obìnrin kan kò náà ní ta àtìmúdé táàyè ó tó máa ń ṣe ẹni sunkún kò náà sì máa ń gbá sunkún fúnra rẹ̀ tàbá dà pọ̀ yóò wá di farrot lápèjúwe ṣe bóyá Aisha àwọn bí rẹ̀ pàáyìn Aisha àkọ́dé farrot ó ti sá lọ so náà ṣe lò ọlọ́ náà lò ní Quran farrot min qaswara so kalọ̀ wò so bákan náà abẹ́mú ẹnu mọ́ di àwọn obìnrin méjì tí wọ́n sì bíbà wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́ àlọ́mọ́ fẹ́yìnú mọ́ di obìnrin kan tí ó sì bíbà wá ó náà ní farrot àtìmúdé iṣẹ́ lẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiya tó ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif àtìmúdé alif yìí tó máa ṣe ní fatiha aráfi tó bá dé bá ní ó fatiha ní àdó aráfi tó dé bá bá sunkún agbada náà fún fatiha tàbá dà pọ̀ yóò wá di farrota àwọn méjì tí wọ́n sì ń bíbá yìí wọ́n ti sá lọ abẹ́mú fáìlú máa di àwọn obìnrin tó pọ̀ tí wọ́n sì bíbá wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́ lọ mú fáìlú máa di obìnrin kan tí ó sì bíbá wá pẹ̀lú kátù sílẹ̀ náà ní fáwọ̀rọ̀ àtìmúdé iṣẹ́ lẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiya tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ ó náà nínú àtìmúdé nínú yìí ẹ̀wọ̀ tó máa ṣe ní sunkún harafi tó bá dé bá ní ó fún sunkún náà àdọ́rà harafi tó dé bá fatiha agbada náà fún sunkún tàbá dà pọ̀ yóò wá di fàwọ́rù náà àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì bí wáyé wọ́n ti sá lọ so inshallah tó bá tún di ìbíbà láàfi àdàgbẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ sí ní òní tó bá di ẹ̀kọ́ tó tún bọ̀ a máa bá àwọn af'alu al-madiya tó kù lọ. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.